Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ti rọ ilé-ẹjọ́ kó ètè dá ẹjọ́ tí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho pẹ̀lú nínú èyí tí ó ti bẹ ilé-ẹjọ́ kí wọ́n pa Ìbà Gani Adams láṣẹ kó san owó rọ̀gùnrọ̀gùn fún òun ìyẹn mílíọ̀nù ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà $500 million gẹ́gẹ́ bí owó gbà má bínú nítorí tí ó ba òun lórúkọ jẹ́. Ilé-ẹjọ́ kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn Ọ̀yọ́ High Court nílùú Ìbàdàn ní Ìbà Gani Adams ń bẹ̀ báyìí láti dá ẹjọ́ tí ọkùnrin ẹ̀jàngbara Yorùbá Nation ní Sunday Adéyẹmọ nù lórí bó ṣe sọ pé ó fẹ́ ba òun lórúkọ jẹ́. Sunday Ìgbòho nínú ìwé ìpẹ̀jọ́ tó gbé lọ sí ilé-ẹjọ́ sọ pé ààrẹ Gani Adams gbọ́dọ̀ san mílíọ̀nù ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà fóun látàrí bó ṣe ba òun lórúkọ jẹ́ pẹ̀lú fọ́nrán kan tó lu síta látàrí ìtàkùrọ̀sọ kan tó wáyé èyí tí Ìgbòho sọ pé wọ́n fi ba òun lórúkọ jẹ́ ni o. Yàtọ̀ sí èyí bẹ́ẹ̀ gẹ́ ni Ìgbòho tó sọ pé fọ́nrán ìtàkùrọ̀sọ tó wáyé láàrin Ìbà Gani Adams àti Nuru Banjo ní oṣù kọkànlá ọdún 2021 níṣẹ́ náà fi ba ọmọlúwàbí òun jẹ́ o tí àwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí pé kiri pàápàá lórí ẹ̀rọ alátagbà. Fọ́nrán yìí náà ni Sunday Ìgbòho sọ pé wọ́n fi ba òun lórúkọ jẹ́ o. Ilé-ẹjọ́ sì gbọ́dọ̀ pàṣẹ kí Gani Adams ó san owó ìtanràn fóun ni. ṣá o agbẹjọ́rò Olúwọlé Kẹ́hìndé ti rọ ilé-ẹjọ́ kí wọ́n da ẹjọ́ tí Ìgbòho pè yìí nù. bẹ́ẹ̀ gẹ́ ni Gani Adams náà nínú ẹ̀dà ìwé àpilẹ̀kọ èyí tí Michael Olúwàmí Òkúnọrẹ́ fọ́ sí lórúkọ ẹ̀ ló ti rọ ilé-ẹjọ́ láti da ẹjọ́ yẹn nù nítorí kò tẹ̀lé àwọn òfin àti àlàálẹ̀ gidi. Fún ìdí èyí Ìbà Gani Adams ti sọ pé gbogbo àwọn nǹkan tó yẹ pápá ìlànà tó yẹ ní ìwé ìpẹ̀jọ́ yẹn kò tẹ̀lé o pàápàá lórí ojúlówó agbẹjọ́rò kan báyìí kò ṣe bu ọwọ́ lù ú tí ẹni tó pẹjọ́ pàpà kò bọ́wọ́ lù ú rárá tẹ́ ò bá gbàgbé láti gbàlẹ́ sẹ́yìn ni wọ́n ti ń fa ọ̀rọ̀ ọ̀hún o. ètò rẹ̀ bí ogun òun àdùbí láàrin àwọn àgbà Yorùbá méjèèjì yìí. Alore TV Alore TV nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lọ́gbọ́n.